gbogbo ẹ̀yin tẹ́ ń jáde sórí social media tẹ́ ń sọ̀sọ̀kúsọ K1 ò rán yín iṣẹ́ ọmọ ojú ìsàgbọ́lá ò rán yín iṣẹ́ olórí ọmọọba kílẹ̀ ìjẹ̀bú ò rán yín iṣẹ́ because àwọn èèyàn kan sọ pé K1 náà ló máa rán wọn kó máa jáde síta yín òun sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò ship story nìyẹn ọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ bàbá yẹn ò ráyè rádaràda máa rán wọn iṣẹ́ lórí kíni so ṣé King Dr. Saheed Osupa tó sọ̀rọ̀ show disrespect K1 ni no not at all so K1 ò ráyè gbogbo rádaràda yẹn gbogbo máa rán wọn níṣẹ́ kó máa jáde gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ikọ́ fẹ́ máa trend ni wọ́n kàn fẹ́ máa trend ẹ̀ fẹ́ máa trend ẹ̀ kò sí wàhálà àwọn òyìn ẹ̀ máa trend lọ lórí ọ̀rọ̀ tí ò yé yín téèyàn bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan ó máa nágbọ́yé ẹ̀ nágbọ́yé fújì ṣẹ́yìn gbọ́ fújì tẹ́lẹ̀ ni ẹ̀ ń ṣara wa tẹ́lẹ̀ ṣebí ẹ̀ lè proud of fújì tẹ́lẹ̀ ẹ̀yin tó yẹ pé tẹ bá ń play fújì nínú ilé tí girlfriend yín bá ń bọ̀ ẹ̀ máa sáré pa ni tẹ máa play orin hip hop America so fújì tí wá wà on top nsìn ẹ̀yin náà wá ń jáde síta pé ń gbọ́ fújì ẹ̀ ń ṣara wa jọ àmọ́ra wa kò yé yín téèyàn bá fẹ́ sọ̀rọ̀ ó máa nágbọ́yé ẹ̀ so kò ń ṣe pé kẹ́ máa ṣọ̀rọ̀ ní ẹ digest nǹkan tẹ́ni sọ kẹ́ tó bọ́ síta máa ṣe bla 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 ẹni tẹ́ ń dárúkọ K1 tẹ́ ń dárúkọ kò fìbí kan tàbùkù K1 inspiration ni fọlọ́rin bí olórin bá ṣe bí inspiration bá ṣe wá fọlọ́rin lolórin ṣe máa bọ́ síta láti sọ̀rọ̀ nípa ẹ̀ so kí ló wá kẹ́yìn kò kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ ọ̀rọ̀ yìí ò ń ṣọ̀rọ̀ yìí ẹ kàn bọ́ sórí social media ẹ̀ ń sọ òyìnbó gbàǹgbà rẹpẹtẹ ẹ̀ ń ṣe analysis sọnù tẹ́ ń ṣe lórí social media kò sẹ́ni tó rán yín iṣẹ́ ẹni tẹ́ ń gbèjà tẹ́ ń side kò rán yín iṣẹ́ now because bàbá gan mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ inspiration ni and then it's very good very very good fún èèyàn láti rí orin tó make sense kó dẹ̀ kọ now why you kí ló kàn yín bẹ́ẹ̀ ẹ lọ sinmi àgbàjà ẹ lọ sàgbéjẹ mọ́wọ́ so ẹ̀yin gangan lẹ fẹ́ máa instigate ẹ̀yin gangan ní instigators tẹ́ fẹ́ máa dá wàhálà lẹ̀ ọ̀sẹ̀ tẹ́ ẹ máa dá wàhálà lẹ̀ ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ta ló ń bẹ̀rẹ̀ nǹkan ta ló ń start nǹkan ta ló ń parí ẹ̀ ẹ̀yin gangan ní ọ̀dádá tẹ́ fẹ́ máa dá wàhálà lẹ̀ ẹ̀yin gangan lẹ fẹ́ máa instigate àwọn tó kù kán lè sọ̀rọ̀ kí gbogbo ọ̀rọ̀ lè dàrú àwọn onífújì dẹ̀ ti gbọ́n wọ́n ti dàgbà ju tàtẹ̀yìnwá lọ kò sẹ́ni tọ́mọdé ń ṣe mọ́ nínú wọn kò yé yín ẹ̀yin náà ni àwọn tẹ́ ti wọ́ kòtò tán lè dìde mọ́dọ̀ ní àwọn nìyẹn ibi tẹ́ bá wọn dé nìyẹn gbà tẹ́ rí wọn mọ́ ẹ tún pẹ́ lómi ẹ tún hèlẹ̀ lómi dàbí mo ṣe dà ló pọ̀ jù nù yín gbogbo ẹ̀yin bloggers dàbí mo ṣe dà ló pọ̀ jù nù yín so ẹ fẹ́ máa instigate àwọn tó kù ẹ máa instigate wọn against King Dr. Saheed Osupa kán bá lè máa sọ̀rọ̀ àwọn náà ti gbọ́n wọ́n ti ní làákàyè ju tàtẹ̀yìnwá lọ wọ́n ń ṣọmọdé mọ́ kò yé yín ẹ kàn ń ṣe yẹn sápò ara yín ni ẹ ń ṣe yẹn sápò ara yín lásán ẹ kúrò ń bẹ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ kò yé yín honestly ọ̀rọ̀ yẹn ò yé yín tó bá yé yín ni ẹ ní máa sọ rádaràda tẹ́ ń sọ yìí ẹ ti gbọ́ ẹ kúrò ń bẹ̀. mo mọ ohun tápọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá bá sí dó ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àdìfọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí Ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé kò yé ni èmi ni yé ni èmi Ọlọ́run ló ń jẹ́ èmi ni kẹ́dà yé ni èmi ni ẹ má ní àwa ni ẹ yé ni àwa Ọlọ́run ló ń jẹ́ àwa kẹ́dà yé ni àwa ni.